إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أدوك لدولون gbogbo àwa tọ́lọ́run bá ní kájọ máa gbọ́ra wa lákòókò yìí àtèmi àti yín Ọlọ́run jẹ́ àjọ máa bẹ dáadáa àánú Ọlọ́run ní jẹ́ ó fèmí àti yín lẹ̀ olóríire o eléyìí ni ìbéèrè mi ìgbéjáde karùn-ún tí fi ń béèrè lọ gbogbo àwa mùsùlùmí wípé só yẹ kó rí bẹ́ẹ̀ ìbéèrè mi ní ọ̀dọ̀ brother Jamiu Adégúnwà ní ń lọ o àti gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí títí dàárò ní wípé awuyewuye tí ń lọ láàrin àwọn àti brother Jamiu Adégúnwà sí mo ní nǹkan kan tí mo fẹ́ gbà lérí ẹ̀ ní pàápàá jùlọ èmi ni mi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà lórí ẹ̀jọ̀rọ̀ ẹ̀sìn lọ bẹ́ẹ̀ ni tó wá bí béèrè yìí ni wípé kí la ti sọ àìsàn nǹkan kan lérí ọ̀rọ̀ ẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ sí bèébú àmọ́ adúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní ẹ má dákẹ́ lérí ọ̀rọ̀ ẹ̀ o asọ nínú ní o ó ti bàrò orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ wọ́n pọ̀jù àwọn tí wọ́n ń bè ebú lọ ó jẹ́ ẹ̀yin tẹ́ ẹ wá ń bè ebú tẹ́ ń pè wípé kí ni mo fẹ́ gbà lérí ẹ̀ ẹ fẹ́ dèmi lákẹ́ ẹ fẹ́ dá wa lẹ́kùn ẹ fẹ́ ní ká dákẹ́ lérí ọ̀rọ̀ ẹ̀ ṣé ẹ ti sọ fóònù náà wípé ìwíkúwìí tí ń wí kó sí mẹ́nu ẹ̀ ẹ̀tọ́ ẹ gbọ́n tí ẹ ti gbọ́ ní tí wọ́n ń wí yẹn brother Jamiu Adégúnwà tí mo ti ẹ̀ tún lò fún ọ láti wọ́n bí mi nílé eré ní o àtọ́ráwọn ẹni eré tọ́ mi àtọ́ráwọn ẹni bí ó bá jẹ́ bẹ́ẹ̀ òun gangan fún rẹ ní gbogbo ẹni tó bá pè òun ní brother Jamiu olórí òun fẹ́ burú ni ó wí bẹ́ẹ̀ ẹ padà gbọ́ tọ́ ẹ mọ̀ pé ó wí a sì ní pé ọlá àfáà ní pé ọ ní ustaz bẹ́ẹ̀ ni ìpánilé ìgbé ni ìgbé bọ́ọ̀bà padà wá jáwálẹ̀ jù báyìí lọ ọwọ́ ara ẹ lọ ìfà torí pé wal Qur'ani a'udhu billahi minash shaitonir rajim wala tansa'ul fadla bainakum innallaha bima ta'maluna bashir Ọlọ́run gbogbo tó bá wò ṣẹlẹ̀ ẹ má gbàgbé títóbi tí bá ń bẹ láàrin ara yín ẹ má gbàgbé pé ẹni tẹ́ ẹ bá fẹ́ lápèjúwe mo pè ní brother Jamiu Adégúnwà brother ní fáwọn kan ọkọ ní fáwọn ìyàwó ẹ̀ bàbá ní fáwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n ní fáwọn tó jùlọ nínú ẹbí wọn àfáà ní fáwọn tí wọ́n ti nù bíi tiẹ̀ láwùjọ àwọn ẹni ànù bíi tiẹ̀ àfáà ní o bẹ́ẹ̀ ni ìmọ̀ gbọ́dọ̀ jáde Ọlọ́run inna Allaha bima ta'maluna bashir Ọlọ́run ní gbogbo ntẹ́nìkọ̀ kan ṣe níṣẹ́ ó yé mi Ọlọ́run ọba sí o èmi Ọlọ́run mọ gbogbo ẹ̀ báwa bá ń pè yín sákìrìsí pé tí ń wí ò sí nínú ẹ̀sìn ń dàrú rí àwọn èèyàn rú ni gbígbẹ́jú táwa gbọ́njú ń tá a bá nínú àwọn àgbàlagbà ní wípé Ọlọ́run bá wa paná adẹ́bọrẹ́ gbésùn náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ga wọ́n bá wa fún Ànábì lága wòsílà àdúrà tá a bá nìyẹn lódodo bẹ́ẹ̀ yẹn bá wò èèyàn mọ́ ní brother Jamiu Adégúnwà yìí kò ń pèpè káwọn yóò kú ní ẹbọ lóòótọ́ ni gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin ẹlẹ́bọ ó gbìyànjú díẹ̀ lóòótọ́ ẹ má ṣẹbọ ọmọ ẹ má gbá wọn yẹn lójúmọ́ ọ̀dà bẹ́ẹ̀ àmọ́ súnà Ànábì sallallahu alaihi wasallam táwọn àgbàlagbà ní kọ́lọ̀ ń bá wa gbé ga lòun wá fẹ́ paná èèyàn yẹn ó fẹ́ bí súnà Ànábì wò sallallahu alaihi wasallam ó fẹ́ tí ó bá jásí wípé ìmọ̀ gbọ́rọ̀ jáde tèmi níwọ̀n bá lórí Facebook báyìí ìgbà tí mo kọ́kọ́ gbé ọ̀rọ̀ àkọ́kọ́ jáde lórí pé ṣé kò ní padà dìjà ṣé kò ní padà dógun ó dórí mẹ́rin mo sinmi díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wọn ń pè mí wípé bó olórí kí ní ń ṣẹlẹ̀ tọ́rọ̀ mi fi ń pẹ́ síra wọn láti máa gbé mi jáde ṣé mo nídìíwọ́ kan ní kí ni mo nídìíwọ́ kò sí nǹkan kan o ètí ń bẹ̀rù náà ni wípé torí pé bí yẹn bá tẹ̀bà tí láti máa gbọ́rọ̀ jáde báyìí ní gbogbo ìgbà báyìí ìyún lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ níwọ̀n báyìí mi ráyè sọ̀pọ̀lọpọ̀ nǹkan míì mọ́ torí pé ẹjẹ mo tẹ́lẹ̀ yìí tún wí ẹjẹ ń gbọ́n tó tún wí wọ́n ló ti tún fèsì wọ́n ló ti tún dagínní kan rú ìyẹn ò ní jẹ́ èèyàn orí nǹkan míì ṣe mọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n nídìí kéèyàn fèsì kéèyàn bú wọ́n nídìí ebú àwọn tó ń ti bẹ́ẹ̀ iṣẹ́ rí làwa náà ó pè é tó ń ti bí wọ́n ti wá nídìí ebú tó yìí kí ni mo ti ìwé nínú tí brother Jamiu Adégúnwà máa ń wí ẹ̀ padà máa gbọ́
bẹ́ẹ̀ sì ni ẹwọnú Bukhari ẹwọnú Muslim Ànábì sallallahu alaihi wasallam ní sibabul muslimi fusuqun wa qitaluhu kufrun. Ànábì sallallahu alaihi wasallam ní kí mùsùlùmí àti mùsùlùmí máa búra wọn ìṣepò kí ni kí mùsùlùmí àti mùsùlùmí ó bẹ̀rẹ̀ ìjà kí wọ́n máa jà kí wọ́n gbógun tira wọn ìṣekúfùrù ni. Ó jẹ́ jásí pé gbogbo èèyàn tó yẹ pé bá ń fèsì tí wọ́n ń bẹ egbú kí ní kémi ní òdodo pé mo fẹ́ máa fún wọn lésì mo fẹ́ máa dá wọn lóhùn òní jẹ́yìn òdebi téèyàn lọ. Àmọ́ tó ti bẹ́ẹ̀ ó yẹ kẹ́ni tó bá ní àkíyèsí ẹni tó bá máa sọ́dí èèyàn kí wọ́n mọ̀ wípé ìgbọ́rọ̀kálẹ̀ mi yìí ìrísí mi yìí ó yẹ kẹ́ mọ̀ pé ẹni yìí ìbínú kù lára ẹ̀ díẹ̀díẹ̀ agídí gbọ́dọ̀ wá torí gbogbo àwa tó jẹ́ pé nígbà tá wà ní kéke akílòlò dáadáa akálòlò jìnnà kọ́lọ̀ mú tó wá ní kí ahọ́n náà já kọ́lọ̀ ń dákun mo bẹ̀ mo fàánù rẹ̀ bẹ̀ di ọjà jù báyìí lọ jẹ́ ńlágbọ́ yẹ̀sìn yìí jù báyìí lọ àti gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ òdodo. Ìmọ̀ kù síbi ìbínú lọ́jọ́ jásí pé gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ máa ń tọ́ sọ o sọ ń tọ́ sọ sọ̀rọ̀ níwọ̀nba ẹnu ẹ̀ má sọ̀rọ̀ nídèdè torí pé wọ́n gba èsì kọjá ń tọ́ lérò dépò pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ gan-an níta lọ́wọ́ wọn sẹ́ Ọlọ́run ọ̀kẹ́kálukú wa lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọjọ́ jásí pé tẹ́nìkan bá ti sọ̀rọ̀ tó bá gbọ́rọ̀ jáde kọ́nà bó ṣe mí náà mo bá gbọ́rọ̀ jáde tí ọba tí Ọlọ́run lọ ṣe fídíò lọ ṣe tiẹ̀ pé bí wọ́n ti gbọ́ ayé sí ni àmọ́ pé tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lọ open fake account láti máa fi bẹ́ẹ̀bú ọjọ́ jásí pé kí ni wọ́n ń retí kò sí tẹ́yìn náà ń retí jẹ́ brọ́dà wa kan tiẹ̀ ní ìgbà tí mo fẹ́ sinmi pé torí pé njọ́ máa padà máa ṣẹlẹ̀ ní pé ìmọ̀ fúnni lésì máa délé yìí ló máa délé wọ́n bí ọwọ́ àwọn ṣe dí tó àwọn ìráyè rárá àmọ́ tó ń ti bẹ́ẹ̀ bí mo bá gbé ọ̀rọ̀ jáde báyìí àwọn ó gbìyànjú àti káwọn wáyé wò àwọn sì kórìíra kíní kan iṣẹ́ tí yẹn bá mọ̀ pé kò ní máa tẹ̀síwájú àwọn fẹ́ràn kéèyàn ó pilẹ̀ rẹ̀ o tó ń ti bẹ́ẹ̀ kì í máa wáyé báyé tìrí nìyẹn o bí àwọn kan bá ń dùn sí nǹkan ní àwọn kan máa bàjẹ́ sí ní ìyẹn ò kan èmi o kàn máa ń tọ́ sọ máa ń tọ́ pè padà lésì lórí tí mo bá gbé jáde torí wípé nítorí pé ẹ̀yin kan bẹ́ẹ̀ bú ẹ̀yin kan ẹ ti ṣòfò làákàyè Imam al-Barbahari rahimahullah nínú sẹ́rí sunna wọ́n ní kí mùsùlùmí ó dákẹ́ lórí nǹkan tó yẹ kó máa ṣàlàyé fáwọn èèyàn wípé ẹni yìí o ìpèpè òdodo ní ìpèpè mọ̀nà ní eléyìí o kò sí ti ń pèpè sí jánu lọ bẹ́ẹ̀ yẹn bá gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn bá tẹ̀lé oko parun ní wọn lẹ́ni tó bá dákẹ́ lórí nǹkan tó yẹ kó ṣàlàyé fún gbogbo mùsùlùmí ẹni náà ó ṣe jàǹbá fún mùsùlùmí nìyẹn ẹni náà ó ṣe jàǹbá fún Islam ẹni náà ṣe jàǹbá fọ́lọ́run ó ṣe jàǹbá fún Ànábì sallallahu alaihi wasallam ó ṣe jàǹbá fún gbogbo mùsùlùmí àgbáyé àjọjá sí pé ká ṣàlàyé broda Jamiu Adégúnwà ká ṣàlàyé ibi tí ń pèpè lọ a jẹ́ pé àwọn nígbàgbọ́ wípé ara àánú Ọlọ́run lórí ẹ̀ torí pé lójú àwọn tí wọ́n ti sọnù bíi ti àwọn rí wípé ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ tó ti pé tí rojọ́ gbígbà tó ń bẹ̀rẹ̀ ọba mi lẹ́nu ẹ̀ ni ọba alhamdulillah torí pé àmọ́ القرآن الذين ضل سعيهم في الآيات الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا القرآن ni era wọn tí wọ́n ṣiṣẹ́ wọn ti iṣẹ́ wọn ti bàjẹ́ látayé iṣẹ́ anu ni wọ́n ṣe ìpèpè anu ni wọ́n ṣe kódà àwọn bá wọn ti ń fojú dáadáa wò àbí ìtí fi ń jọ máa tí ń jọ ọ̀ràn pa tí ń jọ náà ni wípé ń ríra rẹ̀ wípé wọ́n ti pilẹ̀ kíní yìí tójọ́ mẹ́ta Ọlọ́run ti gbà fún bẹ́ẹ̀ òun lérò lẹ́yìn mo rí pé brother yìí nǹkan mẹ́rin ni mo rò pé ń ṣe àbí mẹ́ta àkọ́kọ́ ni pé àìmọ̀kan yìí wá mú ṣàgbákò ìgbéraga tí panirun Yorùbá ní ìgbéraga tí gbéni yílẹ̀ ọ̀ṣàgbákò àìmọ̀kan yìí mú ṣàgbákò ìgbéraga lẹ́yìn ìgbéraga ntoku ni wípé ó wá kàgbákò àwọn bákọ̀pọ̀ àwọn àfáà sọ nínú àbí nínú àwọn àfáà tó nígbàgbọ́ sí nínú àwọn àfáà tó táwọn ni máa wí nso wọ́n ní kan ìtẹ̀tí ráyì tún wòye wọ́n ló ní ẹ máa jájá wọ́n ló ní kò sí tó burú bí kéèyàn máa jájá mùsùlùmí sẹ́ni pé láìpẹ́ ẹ padà máa jẹlẹ́dẹ̀ lẹ́nu Adégúnwà ipò kẹrin tí mo ń fura sí ni wípé kó má jẹ́ pé ọ̀tá ìsìlámù ni wọ́n gbéṣẹ́ fún kó má jẹ́ pé torí wípé bí tá bá wò pé bóyá àìmọ̀kan ni níwọ̀nba ó nípa ó mọ Báíbù ó sì mọ Kùránì Yorùbá ó máa kà díẹ̀díẹ̀ torí pé àwọn onímọ̀ ní al-ibratu bi bayani al-haqqi bi dalilihi la bi kasrati al-adad àlàyé ẹ̀sìn àlàyé wípé ọ̀rọ̀ Ọlọ́run ní bọ́lọ̀ ti wí ní bá Nabi sallallahu alaihi wasallam ti rí tó bó ti wí ní kìí ṣe kó dìgbà tí yẹn bá ṣẹ̀ṣẹ̀ gbogbo àwọn àdìs kọ́ wá ṣẹ̀ṣẹ̀ lọ kó gbogbo sórí Bukhari sórí àbí Muslim sórí àbí gbogbo ayé Al-Qur'an lọ́wọ́ máa mú wá wípé
kódà bọ́ ọmọdé àyà kan lọ lórí pé àníbí yẹn bá ṣẹbọ yọ wọ náà àníbí yẹn bá ṣẹbọ yọ wọ náà àníbí yẹn bá wo yẹ̀pẹ̀ kò ní nírun àníbí yẹn bá lọ lè wo sẹ́wọ̀ ọlọ́run nígbàrún rẹ̀ fógójì ọjọ́ bá ọmọ kéwú ẹ̀ tó bá wí yóò bá eré tó ń wíhun làwọn tí wọ́n mọ kéwú tí wọ́n gbé súnà dání wà bọ́ lérí ẹ̀ pé yìí tí ń wíhun kò sí wí o bọ́lọ̀ ti wí nìyẹn ọjọ́ jásí pé torí pé Ànábì sallallahu alaihi wasallam wà nù Musnad Imam Ahmad Abdullah ibn Mubarak radiyallahu anhu ló gbé jáde Ànábì sallallahu alaihi wasallam ní aksaru munafiki ummati kurrauha sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam ní munafiki ìjọ mi Ànábì sallallahu alaihi wasallam àwọn munafiki ìjọ mi àwọn wọ́n ní mímọ̀ wọ́n lè kà dáadáa àwọn ní mímọ̀ wá ní alladina yatawallunahu ala ghairi wajhi al-haq àwọn tó jẹ́ wípé gbogbo tó bá wù wọ́n yatawallunahu ala ghairi wajhi al-haqiqi àwọn tó jẹ́ pé gbogbo tí wọ́n bá fẹ́ tú nínú kéwú ibi tó wù wọ́n ni wọ́n máa tú lọ wọn ò ní tú lọ kí lọ́wọ́ bá wí gan kí wọ́n máa mú àyà Al-Qur'ani wọ́n máa mú hadisi wá àmọ́ ibi tó tẹ́ wọn lọ́rùn tí ó tẹ́ wọn lọ́rùn ni wọ́n máa tú lọ ọjọ́ jásí pé èèyàn máa kéwú kọjá àlà ìyẹn ò mí wípé kọ́ wá jẹ́ pé gbogbo tí bá ń wí lẹ́fì máa gbà àìwá máa kéwú tiẹ̀ náà pé bọ́yá ọmọ ìyẹn ò mí pé bọ́yá àwa ní gbàǹtọ̀ bá ń wí tọ́ bá ti sì wí torí ká ìmọ̀ àwọn tí wọ́n máa kéwú tààrà tí wọ́n máa kéwú gidi tí wọ́n máa kéwú ìsàn ni o wọ́n máa tààrà kódà ẹ̀fẹ̀ lè máa wò pé àbórílẹ̀ ayé náà kí wọ́n ti pé ni àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam sẹ́mọ́ wọn láà ibi tó bá wù wọ́n ibi tí ó ti àwọn èèyàn lọ́rùn oko pan wọ́n máa tó àyà Al-Qur'ani lọ bí Jamiu Adégúnwà náà ni o kò mọ̀ nǹkankan kò ní mọ̀ nípa ẹ̀sìn Islam yìí rárá Ọlọ́run tó wá gbé pàdé àwọn àfáà sọ nínú torí wípé nífi ń béèrè ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń bè wú sọ yẹ kó rí bẹ́ẹ̀ mi sábà wo fídíò brother Jamiu Adégúnwà yìí tẹ́lẹ̀ mi sábà wo mi ò tiẹ̀ o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìgbà tó di pé ó sọ̀rọ̀ nípa àfà Labib Lagbaji ó ní àfà Labib Lagbaji ó ní kìí ṣe mùsùlùmí o ẹ̀yin tẹ́ bá lọ wo fídíò yẹn tó ẹ wò lẹ́tún sọ pé ń tàn sọ lérí brother Jamiu Adégúnwà kó ti lé jù tó ẹ wò ẹ mọ̀ tó bẹ́ẹ̀ kú dé ẹ lọ wo dáadáa ẹni tí ó bá wọ ẹ lọ tún wò ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ àfà Labib Lagbaji ó kọjá ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rọ pa àfà Labib Lagbaji iṣẹ́ ti tẹ́lẹ̀ ó sọ̀rọ̀ dépò wípé àfà Labib Lagbaji tààrà ọmọdọ́mọ rẹ̀ bá ń gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti wà lórí YouTube tó àfà Labib ọmọ tààrà ọmọdọ́mọ rẹ̀ bá ń gbọ́ gbogbo ìtọ́ ń káàkiri tọ́ ń lọ sóò káàkiri wọn ò ní rí pọ́ sí nǹkan kan fẹ́sìn wọn ò rí ohun ìpọ̀ wá dẹ̀sìn rú ni ó gbé ọ̀rọ̀ rẹ̀ wá ó sì sọ̀rọ̀ lé brother Jamiu Adégúnwà sì jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé bó ṣe wáyé ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ mọ́ ẹni tó bá kírun lẹ́yìn rẹ̀ kò ní nírun o kọ̀bọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ di ọlọ Mákà mọ́ o kọ́dà báwọn èèyàn bá pọ̀ tí wọ́n ń lọ Mákà bí Labib Lagbaji bá kún wọn lọ tó náà bá lóun fẹ́ lọ Mákà tó bá jọyìn wọn àwọn tí wọ́n ń lọ Mákà gbogbo àwọn tí wọ́n jọ lọ wọn ní hajj mọ́ ó wí bẹ́ẹ̀ o ó ní kọ́dà tó bá jẹ́ pẹ̀lú tí wọ́n ti ń lò fín ẹ̀sìn ni ó ló ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa ó sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ lọ́sàsọgbọ́nú nígbà tó fẹ́ sọ̀rọ̀ sí àfáà yìí ti jẹ́ àní ìkáyé kàtẹ pé gbogbo táwọn náà ń ṣe yìí ọ̀dá lóòótọ́ ẹni rẹ̀ kan ò ní ṣe wú ẹ̀ ọ sọ̀rọ̀ kọjá àlà ọ sọ̀rọ̀ sí Kàsálí pásítọ̀ Kàsálí yẹn ọ sọ̀rọ̀ títí dépò pé ó fi ègbò ara bu ọlá fọjú ni ọ sọ̀rọ̀ títí ìgbà tó fẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni Ifẹ̀ ọ sọ̀rọ̀ títí ọlẹ́wù ni wọ́n ó fi ègbò ara bu wọn ó fi ègbò ìgbà tó fẹ́ sọ̀rọ̀ nípa alágbára omi ọ sọ̀rọ̀ kọjá àlà àmọ́ lóòótọ́ ó ní alágbára omi sọ̀rọ̀ kan lórí rédíò ńjọ́ kan ló wá ní ó láwọn èèyàn wá ń pè olóhùn náà wá pè wọlé àbí nǹkan olóyìn alágbára omi wá ní alif lam mim ó ní túmọ̀ rẹ̀ ní wípé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ yìí dá lóòótọ́ ẹni rẹ̀ kan máa wíre sí mùsùlùmí kan máa wí eléyìí ẹnìkan ò ní wí irú eléyìí kó sì gbà bẹ́ẹ̀ kó jẹ́ mùsùlùmí mọ́ ọjọ́ yásí pé brother Jamiu Adégúnwà yìí padà wá tọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ lálágbára omi ò wí ó yẹ kó lè jáde padà pé adúrú lọ́tọ́ tó báyìí lọ pamọ́ mi níjọ́ ni mo wíru ẹ̀ àjẹpọ̀ wí nìyẹn ajẹ́pọ̀ wí nìyẹn ìyẹn wá pè mí sákèsí pé ìgbà tó bẹ̀rẹ̀ tí brother Jamiu Adégúnwà yìí bẹ̀rẹ̀ sí múra lórí ọ̀rọ̀ àfà Labib èmi náà gbọ́rọ̀ jáde ń gbà yẹn ibẹ̀ ni mo gbọ́rọ̀ ká jáde tí mo ní al-kufru la yakunu illa ma yakunu bihi al-iman èyàn ò lè tí ìyọ̀ yẹn kó láwùjọ Islam àyàfi tó bá nínú nǹkan tó yẹ kéèyàn ó nígbàgbọ́ sí tó bá tí ó bá nígbàgbọ́ sí kan nínú tó yẹ kéèyàn nígbàgbọ́ sí lókùn lòfin ní jẹ́ mùsùlùmí mọ́ wọ́n rí wípé ẹni tí ń pè nìkan ní káfìrí ìwọ gan kọ́
ní wọ́n tó jẹ́ wípé ntí àríyá nùsùlù Ìsá alayhi salatu wassalam ìpadàbọ̀ Jésù ìgbàgbọ́ tí gbogbo mùsùlùmí gbọdọ̀ ní ó yàtọ̀ sí ìgbàgbọ́ táwọn míì gbọdọ̀ ní sí. gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó tẹ̀lé tó gba alukurani gbọ́ tó tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àríyá alukurani fún anabi alukurani ni wa ma qataluhu wa ma salabuhu walakin subbiha lahum. Ọlọ́run ni wọn pa wọn ò sì kàn má gbélé ìbú. Ọlọ́run fi kílẹ̀ ọ̀rọ̀ táwọn Yahudi ń sọ pé a ti pa àti kàn má gbélé ìbú. Ọlọ́run wá ní wọn ò pa o èmi Ọlọ́run mo dàrú mọ́ wọn lójú ni. Ọlọ́run padà wá mú wa pé bal rafa'ahu Allahu wa kana Allahu azizan hakiman. Ọlọ́run ní èmi Ọlọ́run mo gbé lọ sí sánmà ni, mo gbé lọ sí sánmà ni, wọn ò pa, mo gbé lọ sí sánmà ni. Ìyẹn fi di òye wa wípé Ànábì wa Ìsá alayhi salatu wassalam àríyá al-Qur'ani fún pé wọn ò pa. Ọlọ́run ni mo gbé wá sọ́dọ̀ èmi Ọlọ́run ni. Ọlọ́run padà tó wá kílẹ̀ ara ẹ̀ pé wa in min ahlil kitabi illa la yu'minuna bihi qabla mawtihi. Ọlọ́run ni wa yawmal qiyamati yakunu alayhim shahidan. Ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n bá nígbàgbọ́ sí tírà tó sọ̀kalẹ̀ láti sánmà mùsùlùmí ni àbáwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n bá ti lè nígbàgbọ́ sí tírà tó sọ̀kalẹ̀ láti sánmà wọ́n gbà Nábì Ìsá gbọ́ kó tó kú láyé wọ́n nígbàgbọ́ sí qabla mawtihi. Ìyẹn fi jẹ́ ó kílẹ̀ sí wa wípé Nábì Ìsá alayhi salatu wassalam kò tí ì kú. bẹ́ẹ̀ wá tó wálé Allahu Akbar àrí àwọn hadith tó nínú hadith tó tiẹ̀ tó lálàáfíà. Ànábì sallallahu alayhi wa sallam man adraka minkum Isa ibn Maryama falyukrihu minni salaman. Ànábì sallallahu alayhi wa sallam ní gbogbo ẹni tí Ànábì Isa bá bá láyé o ẹ bá mi sálámà sí ẹni mi Ànábì ní kẹ́ sálámà sí sallallahu alayhi wa sallam. Ṣé rí wípé bí àyá Al-Qur'ani bá dàrú mọ́ yàn lọ́wọ́, bí hadith Ànábì sallallahu alayhi wa sallam bá dàrú mọ́ yàn lọ́wọ́ tí yàn ló mọ̀ gbá àyá Al-Qur'ani yìí wọlé tó lò wọ́n gbà hadith Ànábì sallallahu alayhi wa sallam tó kílíà tó ọ̀rọ̀ mi ń bọ̀ lórí ẹ̀ dépò wípé ibi tí brother Jamiu Adégúnwà ó kú ànù tó wà rẹ̀ lọ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti wo kú ànù yìí ti pẹ́ àìráwọn èèyàn dá sí bẹ́ẹ̀ sì ni tájọ pilẹ̀ yìí Facebook yìí tùnà àṣírí kan ò tó sọ̀rí tẹ́lẹ̀ tó bọ́n ti ṣe kẹ́sẹ̀tì tí ò tí ì sí Facebook ìwíkú yìí tó ń wí kọ̀ jáde tààrà àmọ́ nísìn nínú tí Ọlọ́run ọba dá tí máa yẹpẹrẹ àyàfi tó bá jẹ́ pé ntọ́ ń wí òdodo ni lókù ọ ń bèèrè yẹpẹrẹ ọ ń bèèrè ẹ̀sìn ọ sì ṣe torí pé brother Jamiu Adégúnwà lọ sí wà báyìí ọ padà já wálẹ̀ kọjá là àfi tó ọba sinmi ẹnu gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ bá wí ẹ sọmọlẹ ẹni ó sinmi ẹnu ẹ kọmọ tú Kùránì lédè Yorùbá tó yé e mọ níwọ̀nba àṣàlàyé gbogbo ẹni tó bá takọ yàrá Kùránì yìí tó takọ hadith Ànábì sallallahu alayhi wa sallam yìí ṣé mùsùlùmí ni ẹ̀ndé àwọn yìí máa ń ṣe ń bẹ́ẹ̀ òkú ìsìlámù ṣe Jésù ń bọ̀ kọ̀bọ̀ ṣe yìí wá tó ń táwọn àjàlé lórí ọ̀rọ̀ àkídà yìí nínú tí ìyàbọ̀rọ̀ nígbàgbọ́ sí ni dépò wípé bàbá ní Allahu Akbar bẹ́ẹ̀ yàn bá bilẹ̀ arí àyà Al-Qur'ani fún tó kílẹ̀ sí gbogbo èèyàn àwárí hadith Ànábì sallallahu alayhi wa sallam fún tabawa ní ẹnìkan ní Ànábì Ìsá alayhi salatu wassalam kò ní padà wá mọ́ pé ẹ má retí Jésù mọ́ wo ti kú bọ́bá tó ń wáyé sókún ajẹ́pá Ànábì ò jíṣẹ́ pé nìyẹn sallallahu alayhi wa sallam ajẹ́pá Ànábì ò jíṣẹ́ pé nìyẹn torí tí ń dàrú mọ́ wọn lójú nìyẹn pé sí kí yóò tún bẹ́sẹ̀ ní ìwá ni àbí kí ni wọ́n yẹ kọ́ n tí ń fa ni wípé ọláwọn àwọn táwọn náà ti sọnù tán bẹ lẹ́yìn rẹ ni ọ̀rọ̀ rẹ kọjá bẹ́ẹ̀ ẹ wá bí ẹni tó bá ní ta arí àyà báyìí tó kílẹ̀ àbáyìí ntẹ́ wàá bí ẹni tó bá ní àkó tó jà ní ọdẹ ẹni tó bá takò àyà yìí tó ní òrí bẹ́ẹ̀ ṣé mùsùlùmí ni èsì ẹ kò sí ntẹ́bi dáhùn fẹ́ni tí nǹkan ọba sọ pé lọ́jọ́ kì í ṣe mùsùlùmí. Brother Jamiu Adégúnwà wá ní arí àyà Al-Qur'ani báyìí arí hadith Ànábì sallallahu alayhi wa sallam tó báyìí ó padà wá ní ó lẹ́ni tó bá ní Jésù ń padà bọ̀ wáyé ó lẹ́ni tí bá tún retí pé Ànábì Ìsá alayhi salatu wa salam ń padà bọ̀ wáyé ó ní kírímínà ni wọ́n mújírìmù ọ̀daràn ọlọ́daràn ni wọ́n subhanallah tó ẹ̀ mọ̀ tẹ̀lẹ́bí ń bèèrè ń tó wí ni ọ̀rọ̀ àti gbogbo ẹ gbọ́ ìmọ̀ á sọ̀rọ̀ lé lórí ẹ máa gbọ́ fídíò ẹ máa gbé wá ẹ máa gbọ́ gbogbo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látòrí àfàlàbí ìbùlágàjì á tún gbé wá ẹ máa gbọ́ ẹ wá gbọ́ bí tó ti bẹ̀rẹ̀ àwọn olóhùn nínú gbà tẹ́lẹ̀ olóhùn dá sí tẹ́lẹ̀ kọ́ tako orun gbà báwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ nùsùlù Ìsá alayhi salatu wassalam lágbàáyé náà sì máa wí nìyẹn kì í ṣe pé ìpadàbọ̀ Jésù nìkan kọ́ ni wọ́n laburú ọwọ́ wọn o wọn ní irun gbà kíni Adégúnwà náà wí kọ́dà àwọn èèyàn kọ́mẹ́ntì lọ́ndà ẹ̀ pé irun gbà òsìwò kọ́dà ewúrẹ́ gan ní irun gbà subhanallah
oni sokoto wole mba soje mba ita mba soje o soro koja oni tani Imam Bukhari tani Muslim oni tani Abu Dawud oni tani Tirmidhi oni tani Ibn Kathir o gbogbo àwọn afẹ́sìn oni tani Imam Maliki bẹ́ẹ̀ ló wí o oni tani Abu Hanifa oni tani Imam Shafi'i oni tani Imam Ahmad oni ta bá gbé ọpọlọ tí wá kalẹ̀ oni ta bá oni àwọn náà lu ọpọlọ ni oni ka wa Adégbowa ni wọ́n tó ti sofo la kai an pa o mani o ti ẹni ọ̀rọ̀ tí ń sọ Islam ni mo fi ní kó má jẹ́ wípé àwọn tá Islam ni wọ́n gbéṣẹ́ fún torí wípé man ankara sunna faqad ankara al-Qur'an gbogbo ẹni tó bá ti ń gbógun ti sunna al-Qur'an gan ni gbógun ti gbogbo pé ẹ̀yin Ànábì sallallahu alaihi wasallam kò ní dànù gbà sí ìwọ̀n àwọn tí ṣe mùsùlùmí náà dànù gbà sí ẹni tó bá dànù gbà sí lórúkọ ẹ̀sìn yó gbalada ẹni tí ó bá dá sí lórúkọ ẹ̀sìn kò ní gbalada bó ti rí nìyẹn bí sókòtò èèyàn bá tólẹ̀ lórúkọ pé Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ mi á padà gbé wá ó yá wá gbọ́n tó wí lórí ẹ̀ ní fi ń sọ fún yín wípé ẹ̀yin tẹ́ ń beebu so yẹ kó rí bẹ́ẹ̀ bá fẹ́ dá wa lákẹ́ wípé ká má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ṣe ti sọ fún náà wípé ìwíkúwí tí ń wí kó sinmi ẹnu ẹ̀ kó súnmọ́ àwọn àfáà súnà tó ní tí wí ni pé súnà wò wọ́n fi ń gbá yín lójú ni wọ́n fi ń ṣe kíní kan níbo ma comment wọ́n náà má beebu torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti sòfò lákàá ìdẹ́bi pé àìṣe owó ni wọ́n ń ṣe wọ́n fẹ́ lóko ni wọ́n fẹ́ lóko ni wọ́n fẹ́ lóko àìṣe owó ni wọ́n ń ṣe àwọn kan ní wọ́n náà wọ́n ń ṣe Adégúnwà Brother Jamiu Adégúnwà eléyìí ìbẹ̀rẹ̀ ní kí tó fi pè ọ́ sákèsí ìwọ gẹ́gẹ́ fúnra ẹ wọ́n kì í ṣe mùsùlùmí gbogbo ẹni tó bá gba Islam látọwọ́ ẹ tó bá pé ròrí yìí náà ní bẹ lórí ẹ àfi kí wọ́n tó Islam gbà tí àkọ́kọ́ yẹ bá fáwọn àfáà tó ń tẹ̀lé náà súnmọ́ àwọn àfáà gidi ìní dákọ̀ ẹnìkan fún ọ torí gbogbo wọn lọ ti pè lọ́daràn ìní dákọ̀ wọn fún súnmọ́ àwọn àfáà gidi tó wọn náà máa pé tí ẹ bẹ́ lọ́wọ́ ìmọ̀nà fúnra ẹ èyí tí ọ̀wá kan nínú súnà ló ń tẹ pamọ́ ìkíní kan Ànábì kò sí tọ́tọ̀ fóun ṣe lómìnà tó ń bá ti ń fárun abíyá tó ń fárun abẹ́ níbo lọ ti gbọ́ yíká Ànábì sallallahu alaihi wasallam níbẹ̀ bá ti fárun abẹ́ ọwọ́ ọ̀tá òní tí o má tẹ̀ra má sùkádù dáadáa èyí tí àdísì tó ń bọ́ lọ ti kan bọ́n bá ti fárun abẹ́ tó ń fárun abíyá kò sí tọ́tọ̀ fóun ṣe lóòótọ́ ni ká fárun abẹ́ ó sì ní gbèdéke ọjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ mi ó máa wáyé lórí ẹ̀ ntọ́ ọ̀mà àsàsí àwọn tí wọ́n ń sàsí òun gbà tó súnmọ́ lọ́n déédé tó ọmọ sí tó gbẹ́sì yé náà níjọ́ ọmọ ọ̀rọ̀ lùsùn náà wọ́n ní wọn sàsí ọ níwọ̀n tó ń takwẹ̀sì ẹ̀mí òkùnkùn tí ń bẹ lára èṣù ti Satan tí ó ti sàṣeyọrí iṣẹ́ lórí Brother Jamiu Adégúnwà gbogbo ẹ̀yin tẹ́ ń kún lọ́wọ́ àlàyé ọmọ wáyé lórí ẹ̀ á ṣàlàyé á fọn rere ẹ̀ á jẹ́ kó clear sáwọn èèyàn kọ́dọ̀ ọ́ tó gbà wá sísí bìkan wípé Rebecca wá Michael wá ẹjẹ́ àṣàṣọyé pọ̀ wá gbà sílámù àwọn gan sọ fún ọ pé kó sì lọ wọ́gẹ́ ṣe mùsùlùmí yóò yé wọn débẹ̀ ọ̀ìmọ̀ ní fi ń bèèrè lọ gbogbo ẹ̀yin tẹ́ ń bèèrè wípé ẹ lọ gbọ́dọ̀ ẹ̀ táwọn bá ń gbé tiwa jáde wá fi wọn ra wọn wò ǹjẹ́ ń ti ń sọ ǹjẹ́ kò burú ǹjẹ́ èébú ti ń tẹnu ẹ̀ jáde ǹjẹ́ ọ̀rọ̀ burúkú ti ń tẹnu ẹ̀ jáde ǹjẹ́ kò kọjá tiwa wọ́n bí mi nílé rẹ ni wọ́n bí mi nílé rẹ àmẹ́ni tó bá bèèrè ọ̀rọ̀ kálukú wa lọ níbi tó kù sí abi Allah subhanahu wa ta'ala koma sa ṣàtúnṣe en ko kan wa ko fi koma dias esa Islam yi Ọlọ́run lu mi ní sábàbí buleri e ma simila so nínú ene kan oni ma pepe abosi ko to si bi abosi Ọlọ́run ní san lese ni re ene kan o si ni ma pepe ipe e ma ja pepe anu e je kálukú wa ká dúró ní bá mu bolon ti ni awa ba Nabi sallallahu alaihi wasallam ti gbé wa lẹ́nu are oni gbogbo ẹni tó bá gbà ipe Jésù tún padà wáyé Nabi Isa alayhi salatu wassalam yó padà wáyé wọ́n ní criminal ni ìyẹn mujrimu ọ̀daràn ọ̀rọ̀ mi ó máa tẹ̀síwájú subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.